Kí Ọlọ́run má pè tàbíyamọ níyà. Mide Fúnmi Martins. Àfisọwọ́. Well done, guys. Ẹ kú iṣẹ́ ọpọlọ. Èyí tẹ́ gbé jáde yìí. In fact, ẹ kú iṣẹ́. This is a good one. This is relatable. It is so relatable. Everybody is talking about it. Everybody is looking at it from every angle. Because kò síbi tí ò kí ń ṣẹ̀ sí, kò síbi tí ò dẹ̀ táwọn èèyàn ti kí ń ní irú effect báyìí. Everybody ní family wọn ló lè relate sí story yìí. And so everybody has something to say and something to learn. Kí ni èmi learn ńbẹ̀? Because a lot of people came out, especially àwọn ọkùnrin yẹn, àwọn deadbeat fathers, àwọn yẹn ló kọ́kọ́ gbé sórí. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ̀yin obìnrin tẹ́ kí ń gbé jẹ́ kó bàbá ọmọ kó ṣàyẹ bàbá ọmọ ẹ̀, tẹ́ máa ń gbọ́ ọmọ mọ́yà, tẹ́ kí ń jẹ́ kán rọ́mọ wọn, tẹ́ kí ń jẹ́ kán ṣe kankan. Gbogbo yẹn náà kọ́kọ́ rò pé Mide ọ̀rọ̀ wọn ló ń sọ, pé àwọn ló ń side. Ó fẹ́ kán máa gbọmọ wọn ni after tóbìnrin bá ṣe gbogbo wàhálà tán. Gbogbo wọn bọ́ síta, wọ́n bẹ́ síta bí esunsun, wọ́n ń fò kiri pé obìnrin tó bá ti fẹ́ kó máa ṣe wàhálà lọ, àwọn á lọ gbọmọ tó bá yá tó bá ti ṣe wàhálà ẹ̀ tán. Ṣúgà ni ọ̀fẹ́ ló ń rò. Ṣé ẹ ti wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní part 2 báyìí? Apart from the fact wípé this is a story out of a million. Oríṣiríṣi níbi tó ń ṣẹ̀ sí. Pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lórí social media gan, ẹ rí i pé ọ̀tọ̀ ni kéèyàn sọ story, ọ̀tọ̀ ni kí reality setting. Ṣé bí bàbá ọmọ kan ló torí fíìmù tó wò àbí? Mi ò mọ̀ bóyá fíìmù dẹ̀kọ́ o. But ó ṣàbọ̀tà lójijì. Ó dédé bẹ̀rẹ̀ sí claim ọmọ tí òun gan ò ní ipa ní life for a long time. For a long time, he was not in this girl's life. Ó wá dé wá ń claim pé òun ni bàbá ẹ̀, kò ṣe gbá kò ṣàwo. Ṣé ẹ rí bọ́mọ yẹn ṣe kó fún? Ọlọ́run má jẹ́ kójú tì wá. And gẹ́gẹ́ bí abiyamọ, kó tó lè claim, ó gbọ́dọ̀ ṣe. Èèyàn ò lè má ṣe nídìí pẹpẹ kó wá lọ síbẹ̀ pé òun fẹ́ lọ jẹ. Òun ló ṣe jẹ́ pé tẹ́ ẹ bá ń gbọ́ tí Fúnmi Martins tó bá ń pariwo, Mide Fúnmi Martins, God bless your mom, God rest her soul. Tí Mide Fúnmi Martins bá ń pariwo tó ń ranjú, òun jíṣẹ́ jìyà, òun jíṣẹ́ jìyà, òun jìyà, òun jìyà. Òun ló mọ ibi tó ṣe wàhálà sí. Ẹnìkan ò lè dé ńjọ́ kan kó ní mo wá bá ṣe ajé lọ ni. Ìgbà tí mo dẹ̀ ti dé ń sìn, everything dẹ̀ continue bẹ́ẹ̀ lọ. The first thing tó yẹ kọ́kùnrin yẹn kọ́kọ́ ṣe, bó ṣe gbogbo ayé ló máa pè kán bẹ́ẹ̀ bẹ obìnrin. Bó ṣe gbogbo ayé ló máa pè kán bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. This is the first thing you need to learn. Bó ṣe gbogbo aráyé ló máa sọ pé mo ti ṣẹ̀ obìnrin. Kó máa bẹ̀ láàárọ̀, kó máa bẹ̀ lọ́sàn-án, kó máa bẹ̀ lálẹ́ pé torí ọmọ náà ni mo ṣe lọ, torí tiyín náà ni mo ṣe lọ, mi ò bá nǹkan kan lọ. Luckily o ò má rí. But torí pọ́kùnrin máa jọ́kùnrin, ó sì ń fagídí sí pé òun dẹ̀ ti bẹ́ẹ̀ náà, ó dẹ̀ yẹ kó gbọ́ náà. Ṣé bá ti bá sọ̀rọ̀ ká settle ẹ̀ amicably? Ṣé amicably ló máa sort gbogbo wàhálà sleepless nights tí abiyamọ máa ń ṣe lórí ọmọ? Ó lè má tètè kúrò lára ẹ̀bẹ̀ yẹn. A máa ń gbé nǹkan kúrò lára wa jura wa. Ẹ̀mí ni ó ga, kò yẹ kó ṣe bẹ̀bẹ̀ yẹn, kò yẹ kó ṣe kíní kékeré. Jẹ́ kán fabẹ́rẹ́ gún ẹ ná kó tó mọ̀ bó ṣe máa react. And then gbogbo àwọn ọkùnrin tó ń gbọnú kiri pé ṣe bóyá ó ti yé yín nìsín. Ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ kó lọ máa ṣiṣẹ́. Gbogbo ọmọ kọ́ ló máa ń ṣe bẹ́ẹ̀. Gbogbo ọmọ kọ́ ló máa sọ pé I want to see my daddy. Even if they come to see their daddy, they just want to come and size you up to know if their mom was right about you or not. Bóyá mọ́mì wọn òótọ́ ló ń sọ, òótọ́ yẹn náà ń wá. They want to know the truth. Ìgbà táwọn ọmọ yẹn gan sọ nínú eré, wọ́n ní we want to know our father. We already love and know our mom, but we want to know our father. Tí bàbá yẹn bá turn out láti ṣe bí olórí burúkú, àwọn ọmọ yẹn ò ní hesitate láti wọ́n tún gbé báàgì wọn ni. And ọmọ tó bá tiẹ̀ ti kọjá 18 tó bá ti wọ adulthood, èèyàn ò lè control wọn. You can't. They will do what they want and what is logical and sensible to them.
ìyẹn mú mi wá sí lesson tí mo kọ́kọ́ fẹ́ sọ. Ẹ̀yin obìnrin, ṣé ẹ ti rí bí story yìí ṣe ń lọ? Wọ́n ní part 3 ṣì ń bọ̀, but from the part 1 and 2 ẹ jẹ́ ká realize wípé ìwọ̀nba ni nǹkan dùn mọ́. Ẹ má jẹ́ ká ṣàṣejù, ẹ má jẹ́ ká ṣe àṣejù, ká má lọ sun ẹkún kíkorò. Ìyá àwọn ọmọ yìí sun ẹkún kíkorò torí wípé kí ni ó ṣe àṣejù. Àṣejù ni kó máa jẹ́ kán máa na bàbá ọmọ ẹ̀ kiri, because wọ́n ní tán bá wọ́n ní ẹjọ́ kíní kan àlọ́ èébú àlọ́ ní tálábàáhùn tàbọ̀ àná ọ̀gbìn ẹ̀ ni. People will say bàbá yẹn náà ṣe mistake, nǹkan tó ṣe yẹn ò dáa, nǹkan kan òun ni obìnrin yẹn ṣe nà ló ṣe ń punish ẹ̀, ló ṣe fẹ́ kó kúrò lọ́dọ̀ àwọn ọmọ. Well, that is one part. Tó bá tún ń bọ̀ wọ́n á tún wá rò on the other side pé ṣé bí kò wá kú náà ni, ṣé kò wá pa náà ni, ṣé ó yẹ kó wá sọ̀rọ̀ ẹ̀ di criminal torí pé o ṣàfẹ́ punish ọkùnrin kan? Must you turn yourself to be a criminal? Ìyẹn ibẹ̀ yẹn làṣejù ti wọ̀. Àìfúnra ẹ lè fọkànbalẹ̀, ọmọ mi o, ọmọ mi o, ọmọ mi o, is another problem. Torí tó o bá fira ẹ lọ́kànbalẹ̀, àwọn ọmọ yẹn wọ́n á wá disappoint ẹ bó ṣe ṣe. Imagine nínú àwọn mẹ́ta, àwọn méjì láwọn ń lọ, kó o forí sọlẹ̀, àwọn sì máa kọ́kọ́ lọ ná. Tó bá wá débẹ̀ tí ò bá wá pay wọn, wọ́n lè wá padà. Ìkan ṣoṣo kékeré ibẹ̀ ló ní pé òun á dúró ti mọ́mì òun lòun mójú. And these things happen. Kì í ṣe pé torí inú movie nìkan, ìgbà míì àwọn ọmọ míì kan, àìmọye ọmọ tí ó jẹ́ pé ọmọ single mothers, they will walk their way to find their father by themselves because ìyá already àti fi hàn wọn. Àìmọye àwọn tó ṣe pé fúnra wọn náà máa lọ wábi tí bàbá wọn wà, tó máa lọ sọ pé ṣẹ́yìn ni lágbájá, èmi lọmọ yín. Bàbá yẹn gan máa ń shock most of the time. Kí la wá tún sọ? Another point tí mo rí ń bẹ̀ ni wípé ẹ̀yin obìnrin ẹ fira yín lọ́kàn balẹ̀. Ẹ fira yín lọ́kàn balẹ̀. Ọkùnrin fẹ́ gbọ́mọ mi, ó fẹ́ gbọ́mọ mi. Ṣé o rí nǹkan tí mo realize láyé ni pé tẹ́nìkan bá bí ọmọ, o ò lè sọ pé wọ́n nìkan ló máa jèrè ọmọ yẹn. Àwọn aládùúgbò ẹ máa jèrè ọmọ yẹn. Àgàgà kọ́ lọ́n wá aṣọ ọmọ yẹn lọ́mọ olóríire. Gbogbo àwọn tó wà lára ọ̀hún díẹ̀ àtàwọn tó mọ̀ gan ló máa jèrè ọmọ yẹn. Torí tó bá wù ó lè dúró títì kó fún oníbàárà lówó, ṣé kò jèrè ẹ̀? Ó lè wù kó rẹ́nìkan tó need help kó ṣe é fún. Tọ́lọ́run bá ti kẹ́ ọmọ ẹ̀, kò sẹ́ni tí ọmọ ò lè ṣe fún. Ọlọ́run fi kíkẹ́, tọ́lọ́run bá ti bless èèyàn, as many people as possible ló lè bless. And o lè wá sọ pé torí èmi nìkan ni mo jìyà lórí ẹ̀ o, èmi nìkan ni mo máa dájẹ́. O ò lè dájẹ́ gẹ́gẹ́ bí ìyá. So that should give you the common sense wípé tí àwọn ọmọ yẹn bá ń grow, yes ó lágbára lórí wọn gbà yẹn, but tán bá ti dàgbà, tán ti tójú bọ́, Ọlọ́run ló ràn ẹ́ lọ́wọ́ débẹ̀. Ṣé ìwọ ló mọ̀ ọ́ ṣe ni? Ìwọ kọ́. So má wàá ṣàṣejù, má wàá mú wọn yà kókókókókó, if not wọ́n á fi gún ẹ lójú pé mọ́mì ẹ̀yin gan ṣàṣejù. Tó bá fi wọ́n sílẹ̀ tó jẹ́ kán decide fúnra wọn, tó fi ọ̀rọ̀ tútù sọ fún wọn pé nǹkan tó ṣẹlẹ̀ rí o, tí mo fi fẹ́ bá bàbá yín ṣe o, tí mi ṣe báyìí, they may even understand you. And they will know how they will play their game, try to know their father and try to also please you. But tó wá ranjú tó ń jà tó ń pariwo, òbí yìí ẹ gbọ́dọ̀ lọ, ẹ gbọ́dọ̀ ṣe. Ọmọdé ayé ìsìn wọn ṣe ń bá ṣagídí. Èèyàn máa ń fọpọlọ bá wọn deal ni because they have their own sense too. Another thing ni wípé health ìyá ìkọ́. Ẹ wo bí Bídé ṣe ń pariwo, bó ṣe ń ranjú, tó bá ṣe pé normal life, reality. Ẹ jọ̀ọ́ ṣé ìyá yìí ò lè ní stroke? Ṣé kò lè ní cardiac arrest? Ṣé kò lè dá àrùn síra ẹ̀ lára? Téèyàn bá dẹ̀ torí ọmọ dárùn sára ẹ̀ lára, kó ń pariwo ọmọ mi o, kẹ́nìbọ̀dì má gbé, kẹ́nìbọ̀dì má ṣe. Ìjọ́ tó o bá kú, tó o bá ṣe pé báyìí, ẹni tó ò fẹ́ yẹn gangan, ọ̀dọ̀ ẹ̀ òun ló máa wá kó àwọn ọmọ yẹn. I have seen more than 1 or 2 occasions ó ṣe jẹ́ wípé àwọn obìnrin yẹn yarí pé no, òun ò lè bá ẹni yẹn ṣe, òun ò ní ṣe kinní kan. And the day the woman died, ọkùnrin yẹn ọjọ́ yẹn ló mọ̀lé ẹ̀, ọjọ́ yẹn ló dẹ̀ lọ kó àwọn ọmọ. Kò dẹ̀ sẹ́ni tẹ́ fẹ́ kọ́ ọmọ fún again lóòótọ́, because bàbá wọn ṣáà ni. There is no way tí aunty àbí sister àbí grandma mi máa fi lè claim nígbà tí bàbá wọn bá wà ń bẹ̀. Tọ́ bá tiẹ̀ kọ́kọ́ lé agragaga claim kan, tó bá fi lè lọ gba ìwé látọ̀dọ̀ kí ni pé òun ṣáà ni bàbá wọn, kí ló máa ṣẹlẹ̀? So these are the things. Ẹ má jẹ́ ká ṣàṣejù. Ẹ jẹ́ ká rò pé ìwọ ìyá gan need health yẹ. Ìyá gẹ́gẹ́ bí ẹni tó ti ṣe wàhálà lórí ọmọ.
You need a sound mind and good health to enjoy the fruit of your labour. But torí pé o ti fi ìgbónára, tó bá ti fi ìwà ara pé ẹnìkan tó fẹ́ wá jẹ níbi tí o ti ṣe tó bá fi lọ fúnra ẹ ní stroke tàbí tó lọ fúnra ẹ ní hypertension, you will not like it because o tiẹ̀ wá ní choice. Ẹlòmíì ibi ariwo wọ́n dọ̀dọ̀ mọ́ mi wọ́n yẹ náà yẹn bẹ́ẹ̀ ló gbà lọ. Àìmọye kí tí ẹ má lọ já sásán. Take care of yourself. Fọkàn balẹ̀. Tó o bá ti ṣàṣeyọrí lórí ọmọ, Ọlọ́run ti fún ẹ níyẹn náà. Gbogbo èrè ẹ Ọlọ́run máa double ẹ̀ fún ẹ. Then ìwọ ọkùnrin, Mr. I went to look for greener pastures. Ẹ mà káàbọ̀. Ẹ dẹ̀ ti lọ ẹ ti dé. Ẹ ti kówó dé báyìí. So kí gbogbo nǹkan kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ náà bó ṣe wà. Did you not think wípé your first duty should be gratitude to the woman who took or who held forth for you when you were away? Where is the show of gratitude? Ṣé tó bá lọ lé obìnrin yẹn, tó kẹ́bí ẹ lọ, tó káwọn èèyàn ẹ lọ, tán lọ bẹ́ẹ̀, tó bẹ̀rẹ̀ sí fún ní gifts, tó bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ẹ̀, tó sọ fún wípé o appreciate ẹ̀, possibly she will change her mind because she will realize that you did not even go to marry anybody. You did not kì í ṣe pé o bá ẹnìkan lọ. Iṣẹ́ ajé ló wá lọ lóòótọ́, ó dẹ̀ ti dé. Bó wá dé wá ń sọ òyìnbó, fẹ́ kí settle ẹ̀ amicably, ṣe bá àwọn ọmọ ẹ̀ náà ni. Ṣé o bá kinní kan lábàtà? Ṣé omi ló mu tó fi kú síbẹ̀? Those children, were they feeding on hair and they were just floating for the past 20 or whatever number of years tó ti lọ? Ibẹ̀ yẹn lèèyàn ti máa ń mọ ọkùnrin gidi. Kò tiẹ̀ yẹ kọkùnrin kankan kó lọ bẹ́ẹ̀ yẹn, kó sán lọ, kó wá sán dé, kó wá bẹ̀rẹ̀ sí ṣakọ, kó wá bẹ̀rẹ̀ sí ṣagídí. The first thing you should have in your mind is gratitude to the person tó help ẹ láti raise ọmọ nígbà tí wọ́n ò lè ṣe. Torí mo wá greener pasture lọ, mo wá kìnìkan lọ. Obìnrin yẹn náà ò lè wá greener pasture lọ. Ṣé kóun náà káwọn ọmọ yẹn lẹ̀, kóun náà gbọ́nà bìkan lọ? Tóun náà bá lọ bẹ́ẹ̀, kí ló máa ṣẹlẹ̀ sáwọn ọmọ? Ẹ máa lárò jinlẹ̀. Ẹ dẹ̀ máa rò pé ẹnìkan náà ló bí òun náà, ọmọ ẹnìkan ni. Bí wọ́n ṣe ní right tó lè gbé gbogbo ẹ̀ lẹ̀ kó dẹ̀ lọ solo, òun náà lè ṣe bẹ́ẹ̀. Ara abiyamọ ni ò ní gbà fún pé ọmọ yìí òun ní responsibility sí. That is what you lacked. So don't think pé you can now charm your way in with daddy is looking good, daddy has money now. Ló máa fi gbọmọ lọ́wọ́ obìnrin. Kò sí iye tó fẹ́ ní tó bá ṣọmọ tí tọ́lọ́run ti kẹ́ tó dẹ̀ wà very grateful sí ìyá ẹ̀, ó lè entice ẹ̀. Inú eré nìkan lọmọ yẹn ti lè fò tẹ̀lé ẹ torí ice cream àbí torí chicken àbí torí whatever. Inú eré ló ti lè rí yẹn. Most children will look at you and say, where are you coming from? Bó ló ti wà láti joy. So these are the lessons people should learn. I am glad there's a part 3 coming. When this part 3 comes, oh my God. A fẹ́ wo ibi tó máa já sí. Bóyá àwọn ọkùnrin tán sọ pé káwọn obìnrin kán máa ṣe wàhálà lọ, àwọn ń bọ̀ wá gbọ́mọ tán bá yá, wọ́n máa win ni. Tàbí àwọn obìnrin tó ń jìṣẹ́ jìyà tán wá yarí pé no, àwọn ò ní fọmọ́lẹ̀, àwọn yẹn ló máa win. Tàbí àwọn obìnrin tó bá wò pé mo ti ṣe tèmi fọ́lọ́run, kọ́lọ́run kẹ́ mi. Tọkùnrin náà bá wá mọ̀ ṣe, tó mọ̀ rìn, tó mọ̀ bó ṣe ń appreciate. Bóyá àwọn méjèèjì wọ́n á jọ rìn pọ̀, wọ́n á jọ ṣàṣeyọrí lórí àwọn ọmọ. And then life àwọn ọmọ yẹn kò ní wà disturbed. Peace and happiness wọn kò ní wà disturbed. Concentration wọn kò ní wà disturbed. Wọ́n á lè mọ̀ wípé these are people that fell out because of some reasons, but now they are finding their way back. I think that is the wise thing to do. Kudos to you. Lẹ́ẹ̀kan sí, Mide Fúnmi Martins àti Afeez Owo. Well done.